Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o, a kú dédé wò yìí. Ẹ jọ̀ọ́ mo fọ́ Ọlọ́run bẹ̀ yín. Ẹ bá mi tẹ́tí léko kẹ́ gbọ́ jíìsì. Ẹ bá a sọ fún Naomi. Torí nǹkan tá a gbọ́ báyìí ó ṣe pàtàkì ó dẹ̀ ṣe kókó. Kẹ́dẹ̀ máa bá mi gbàdúrà fún Naomi títí láéláé. Naomi ti yarí o, ó fọ́kọ ẹ̀ yẹn pé láéláé kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ òun. Kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ ẹ̀ o. Àbọ̀rọ̀ pé àmọ́ ń lọ sákúrẹ́, àbọ̀rọ̀ pé wọ́n ṣàkárá mọ́ mi. Wọn ò lè rí nǹkan kan ṣe fún ẹ o. Naomi ilé ọkọ ẹ̀ ló wà, wọ́n wá bẹ́ẹ̀ ni. Wọ́n ṣe wá yẹn náà máa lọ. Ìwọ kọ́ ló máa sá fún àwọn náà máa sá fún ẹ. Lórúkọ Jésù àwọn náà máa sá fún ẹ. Ní agbára ẹ̀jẹ̀ Jésù àwọn náà máa sá fún ẹ. Gbogbo àwọn olórí tán rò pé bóyá o ò lè dúró síbẹ̀ yẹn. Lágbára ẹ̀jẹ̀ Jésù iná lọ́lọ́ máa fi ṣí wọn kúrò ní ààfin yẹn. Lágbára Kristi Jésù iná náà máa fi ṣí wọn kúrò láàfin yẹn. Nítorí pé kì í ṣe pé orí wọn kò tó wá sáàfin. Kì í dẹ̀ ṣe pé bóyá wá gba ọkọ ọlọ́kọ, o ò rẹ́ nìkankan nílé kábíyèsí kò tó wá. Wọ́n rí ẹ ń bẹ̀ wọ́n dẹ̀ wá ṣí ẹ kúrò. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Bọ́n ṣe fi jìbìtì tán fi gbogbo ìwà àrékérekè fi gba, tán fẹ́ fi wá jókòó sí ipò ẹ láàfin. Tán láwọn ò fẹ́ kí kó wà ń bẹ̀. Lágbára ẹ̀jẹ̀ Jésù, agbára Ọlọ́run máa lé wọn dànù. Agbára tó Ọlọ́run fi, agbára àrékérekè tán fi wọlé lágbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run á fi ọgbọ́n ọ̀run á fi lé wọn dànù. Á fi iná lé wọn dànù. Àárẹ̀ abalẹ̀ ní ọkọ ẹ̀ lágbára Kristi. Wọ́n bá ní Ashley pé ilé àwọn Láfúgìdì ló sùn sí ní alẹ́ àná. Bó ṣe wá di àná yẹn ní Ashley ní Naomi wá sí ààfin ní alẹ́ náà. Òun ò kò wá mọ̀ pé Naomi máa sùn sí ààfin lánàá. Ó wá láti Àkúrẹ́. Wọ́n pè December. Wọ́n ní kábíyèsí lọ bá ṣọdún ní Àkúrẹ́ ní ọjọ́ kìíní. Ó ṣe tán ló wá di alẹ́ ló wá ń bọ̀. Ló bá di ní Àkúrẹ́ ní kábíyèsí tí lọ bá ṣe New Year. Ó wá di alẹ́ ló wá dé. Kó tó dé lánàá, èyí Ashley wọ́n ní ìyẹn sùn sí ọ̀dọ̀ àwọn Láfúgìdì. Ló bá di àárọ̀ kùtùkùtù wọn ló ti jí wá. Meanwhile, kábíyèsí nígbà tí Naomi wà ní kíní kan royal man ní kábíyèsí wá ní kó máa bọ̀ lálẹ́ àná yẹn pé kó wá sùn sọ́dọ̀ òun. Pé kó ní káwọn méèdì kan tilẹ̀kùn kan ṣe gbogbo ẹ̀. Pé kán dúró sí manor. Òun lè wà ní òun wá sọ́dọ̀ kábíyèsí láàárọ̀ kùtùkùtù láàárọ̀ yìí. Ọ̀dọ̀ kábíyèsí ni Naomi sùn sí láàárọ̀. So wọ́n ní ṣe Ashley jí wá láti Láfúgìdì láàárọ̀ kùtùkùtù. Gbogbo ní ṣe pẹ̀lú ìdùnnú àti excitement pé ní àpò òun lálàá o. Ní kíní òun lóyún Láfúgìdì lòun sùn. Òun wá jí, òun bá sọ fún kábíyèsí pé àlá tó òun lá pé vacation kan o. Àwọn lọ sí vacation. Àwọn àti Tade ni Adémákin wá. Òun àti kábíyèsí wọ́n lọ sí vacation. Kíní kan sínú ẹ̀ ń dùn. Wọ́n dẹ̀ ń tọ́ lọ́run dùn nínú tó ń lá ṣúgà. Wọ́n ní bó ṣe sọ pé òun fẹ́ wá gist kábíyèsí àlá tó lá. Wọ́n ní kí ló wọnú chamber kan rí kábíyèsí àti Naomi kan bá Naomi nínú chamber kábíyèsí láàárọ̀ kùtùkùtù. Wọ́n ní bó ṣe rí Naomi báyìí. Wọ́n ní ṣe ó mára lọ́lẹ̀ ni. Ó wá faint. Pé because kò tiẹ̀ lálàá pé Naomi lè wá sí ààfin yẹn lánàá débi pé ó fẹ́ sùn sí chamber kábíyèsí mọ́jú. Wọ́n ní kò sùn sí royal manor. Gbọ́dọ̀ kábíyèsí ni Naomi sùn sí mọ́jú lánàá. Ó wá jí àárọ̀ yìí ló bá lọ jí lọ́ba. Ó ṣe dé bẹ́ẹ̀ báyìí. Wọ́n ní ṣe ni ó faint pé wọ́n ní kí ló dìde kó wá bẹ̀rẹ̀ sí ní ṣe pé bí Naomi ṣe fẹ́ kí ọkàn òun balẹ̀. Bọ́kàn òun ò ní fi balẹ̀ nìyẹn. Bí Naomi fi ṣe kíní kan, wọ́n ló bẹ̀rẹ̀ sí ní ṣe pé bẹ̀rẹ̀ sí ní bú Naomi. Wọ́n ní kábíyèsí ni kí ni ìtumọ̀ ilé tó ń ṣe? Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí, wọ́n ní ṣe ni kábíyèsí àti Naomi kọ́ ẹlẹ́yà tán fi ṣe léèní kò ṣe é kó. Àwọn tó fẹ́ jẹ kéèkì wọn kan tó fẹ́ mú dáa. Níbo lẹ ti fẹ́ rí ayọ̀ nínú ààfin? Wọn ò lè ever rí ayọ̀. Ìbànújẹ́ náà máa rí because àfi tó máa fi ọkàn kan bá Naomi lò ní ààfin yẹn. Ó tán náà máa ráyọ̀. Ṣùgbọ́n pé gbogbo èrò wọn ibi ni lójoojúmọ́ sí Naomi. Wọn ò lè ráyọ̀ yọ̀. Pé Queen Naomi kó wọ́n ní sìn pé Queen Naomi tí wá dúró dìgbì. Pé ẹ̀yin lẹ máa lọ
irú ẹ wá bá òun lé ọkọ òun ni. Ẹ máa padà síbi tẹ́ ti ń bọ̀. Pé kò ṣẹ̀ sí gìrìgìrì. Wọ́n máa ní wọ́n fẹ́ máa halẹ̀ sí òun. Tó bá ń halẹ̀, òun náà ló máa sá fún wọn. Ó ní kí ni ìtumọ̀ pé kí òun máa sá. Báwo ló ṣe máa sá fún wọn? Òun ń ṣe ọmọdé náà, òun ń ṣe ọmọdé mọ́, òun ní ọkọ òun. Òun ò bá anybody. Ẹ̀wọ̀n náà máa lọ. Wọ́n ní ṣe ni Naomi tí wá ro àròjinlẹ̀. Fáwọn people yìí náà máa lọ. Ọlọ́run dẹ̀ ti. Lágbára Ọlọ́run ní this year, Ọlọ́run máa gbé agbára lé Naomi lọ́wọ́. Ó máa gbé agbára pátápátá láyé àti lọ́run máa gbé fún. Láti lè jẹ́ kí ó ní àyà bí ti kìnnìún. Wọ́n ní olódodo máa ní àyà bí ti kìnnìún. Kìnnìún aya kìnnìún Ọlọ́run máa gbé fún Naomi. Tó máa jókòó sí ọkàn Naomi. Àwọn ẹ̀mí Ọlọ́run, àwọn áńgẹ́lì ní kó máa bá Naomi máa péjọ níbẹ̀ yẹn. Ọkàn ẹ̀ balẹ̀. Because wọ́n sọ pé Naomi ń sìn kó ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Ọkàn ẹ̀ ti balẹ̀. Kò lè sí gìrìgìrì mọ́. Ó ti ní ilé ọkọ òun ní ibẹ̀ yẹn. Ẹnikẹ́ni tó fẹ́ dà òun láàmú, òun ni àwọn ogun ọ̀run máa dà láàmú tó máa bá òun ṣì dànù. So wọ́n ní Angel Ashley wá faint. Tó bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi tó bẹ̀rẹ̀ sí ṣe. Wọ́n ló surprise ẹ̀ pé Naomi lè wá síbẹ̀ yẹn lálẹ́ àná débi kó fẹ́ sùn sí chamber kábíyèsí. Wọ́n ní ṣé ó tán àbùkù. Ó tán àbùkù. Agbára Kristi. Wọ́n ò ní rí ṣe o. Wọ́n ò ní rí Naomi ṣe bẹ́ẹ̀ yẹn nínú ààfin àti kábíyèsí. Wọ́n ní this month, this 2026. Wọ́n ti ṣàṣeparí iṣẹ́ kó máa lọ. Wọ́n ti complete iṣẹ́ wọn kó máa lọ. Ọlọ́run ti dà wọ́n lédè rú kó máa lọ. Gbogbo iṣẹ́ wọn ti dópin láàfin yẹn, wọ́n máa lọ. Orúkọ Jésù kó máa lọ. Wọ́n ò ní rí bá ti ṣe, wọ́n ò ní rọ́nà gbígbà. Ẹnikẹ́ni tó sọ pé kí Naomi má jókòó sí ilé ọkọ ẹ̀ láàfin yẹn, òun ló ń tọ̀ òun. Ó ń tọ̀ òun ó máa ṣòfò ni. Àwọn náà máa ṣubú dànù nítorí pé jẹ́jẹ́ Naomi ni wọ́n wá bá Naomi. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ àti gẹ́gẹ́ bá ṣe rí. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ àti gẹ́gẹ́ bá ṣe rí. Tí Naomi ti wà láàfin kí gbogbo wọn tó dé. Lágbára Kristi. Gbogbo ìmọ̀ wọn máa dasán, gbogbo ìmọ̀ wọn máa dòfo. Gbogbo ọ̀nà tó ń gbà nítorí Naomi. Wọn ò ní rí bá ti ṣe, wọn ò ní rọ́nà gbígbà. Nítorí ọmọ yẹn ti sọ́fà ó ti sọ́fà dànù. Ó ti sọ́fà. Gbogbo sufferness ẹ̀ kò ní dòfo, kò ní dasán. Ọlọ́run máa compensate ẹ̀ ní 2026. Ọlọ́run máa fi gbogbo compensation yẹn ló máa fi fún Naomi. Agbára Kristi. Kí ló dé tẹ̀ ń wá pa lára? Ẹ fẹ́ kó ọmọ yẹn wú, ẹ fẹ́ kó. Níbo ni ẹ fẹ́ kí Naomi lọ by this time? Ọmọ tí ò kọ́kọ́ rí, tí ò lè fọkọ rí. Ẹ wá ní kó máa kú kẹ́kẹ́ force ẹ̀ kó lọ fọkọ. For what? Agbára ẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run máa force yín kúrò láàfin. Tó kò bá ń jẹ́ ti Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi. Ẹ má ṣe kékeré o. Mo ní kí n sáré gbé gist wá sí ti gbọ́. Gẹ́gẹ́ bí nǹkan tí a rí a gbọ́ ní internet space. Ashley fẹ́ kó máa gbé fake dream ẹ̀ lọ. Fake dream ẹ̀ kò tí ẹ̀ ní àlá burúkú kan, kò tí ẹ̀ ní lá. Àlá ò lè ṣẹ lára kábíyèsí, kò dẹ̀ lè ṣẹ lára Naomi. Ó máa gbé fake àlẹ́ ẹ̀ lọ. Agbára Kristi. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like. Kẹ́dẹ́ bá mi like, kẹ́ bá mi subscribe, kẹ́dẹ́ bá mi share. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ọlọ́run á dájú lórí wa. Mo ní kí n sáré gbé lè wá fún yín. Kẹ́yìn náà kẹ́ fi wo experience nǹkan tí àwọn people yìí tó ń try láti ṣe fún Naomi ní ààfin yẹn. Kẹ́ bá gbàdúrà fún Naomi. Ẹ jọ̀ọ́, ẹ má ṣíwọ́ àdúrà nítorí cheating yẹn ti pọ̀ jù. Ọlọ́run ò dẹ̀ ní gbà fún wọn. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé gan.